tó Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n mẹ́ni tí ogún ẹ̀wù ọmọ ìyá gbádá ńlá ẹni tí orí bí lọ́sàn-án yìí tí mo máa bá ẹnìkan tó ṣe pàtàkì nípínlẹ̀ Ọ̀ṣun tí mo máa bá ẹnìkan tó dàbí aṣojú ìlú Nàìjíríà lókè òkun tí máa bá àgbà olóṣèlú kan sọ̀rọ̀ lórí ètò tí máa bá ẹni tó kàwé ṣùgbọ́n tí wọn ò gbéraga tó lọ́pọ̀lọpọ̀ ẹyin tí ò fẹ́ sọ tẹ́ ẹ̀ fẹ́ sọ yìí kò fẹ́ sọ àbí ìgbéraga pọ̀ fún wa tá a bá ti kàwé díẹ̀ òyìnbó ńláńlá la máa sọ ṣùgbọ́n tó ń jókòó sáàárín gbùngbùn ìlú láàárín àwọn tí ayé olóyìnbó pè ní grassroots tọ́jọ́ ń ṣe tó sì ń ṣe dáadáa. mo pàdé alàgbà yìí ní ọdún púpọ̀ sẹ́yìn mo sì ní àǹfààní àti bá wọn ṣiṣẹ́ pọ̀ láàrí Jare lẹ̀ ń wò yìí mo kí yín káàbọ̀ sórí ètò Lagbo Oselu Jare Ayo-Martins lórúkọ tèmi níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa lórí ẹ̀rọ unique 103.1 FM àti ibikíbi tẹ́ ẹ ti ń wò wá lórí Freedom Television káàkiri àgbáyé tẹ́ ẹ bá ti ń wò wá lórí ẹ̀rọ ayélujára Facebook Instagram àbí orí YouTube ẹ ní àǹfààní àti dá sétò yìí ẹ ṣáà fi ìbéèrè yín ránṣẹ́ tó bá tó àsìkò tá a bá bẹ̀rẹ̀ sí ní gba ìbéèrè wọlé. Kí la ṣe ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ kí n falejò omi hàn tára àlejò omi wọ́n sọ ẹni tí wọ́n jẹ́ wọ́n sì sọ ohun tí wọ́n ń ṣe láti bí ọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tí a ti mọ̀ wọ́n. mo kí n káàbọ̀ Ọ̀túnba Olajumoke Ogunkeyede ẹ jẹ́ àpèyìn bá a ṣe máa ń pè yín láti gbà mo ti mọ̀ yín JMK. Thank you ṣàlàfíà ni. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. mo kọ́kọ́ sọ thank you mo ti gbàgbé pé ní báwo tẹ̀ ṣe máa ń rí lára yín tí àwọn ọ̀dọ́ wẹrẹ àtàwọn tó jẹ́ ọ̀rọ̀ tèmi tí wọn tó yín lọ́jọ́ orí bá bẹ̀rẹ̀ kọ́kàn dédé làmọ́ ẹ lórí JMK ẹ̀ sì dáhùn. mo gbọ́dọ̀ dáhùn torí mi ì fi bàbá sí Awólọ́wọ̀ rí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ẹ̀pẹ́ délé mo rò bí àwọn kìrìsìtẹ́nì ò fi sí ti Jésù náà wọ́n á kàn dẹ̀ lárúkọ ọmọ lórí ó láti jẹ́ pé tán bá pe orúkọ débì kan tó bá yí sódì kejì tó dé orúkọ lásán iye ẹ̀jú pé kán fi bàbá kán fi táìtù ṣáájú ẹ̀ inú mi dùn láti jẹ́ Jùmọ̀kẹ́ Ògúnkẹ́yẹdé. inú mi dùn láti pè é sórí ètò lẹ́yìn tẹ̀sí jẹ́ wa láì fún wa ń wàhálà kankan òun ló jẹ́ kí n sọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan nípò ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà nípò kékeré tí ìgbéraga pọ̀ ṣùgbọ́n nǹkan kan tí à ń wò ẹ wà ní òṣèlú ẹ sì gbéraga ẹ wà ní òṣèlú mo mọ̀ yín dáadáa kì í purọ́ ara àwọn nǹkan kan tí èèyàn sì ń láti ní gẹ́gẹ́ bí olóṣèlú nìyẹn tó bá ti wọ́n pò láàrin ẹ̀ máa lọ bá PM sọ̀rọ̀ ìyẹn nìyẹn àbí máa débẹ̀ lọ́la láago 2 a lè má rí yín lọ́sẹ̀ kan agbàgbọ́ pé olóṣèlú ń purọ́ agbàgbọ́ olóṣèlú ń gbéraga kí ló dé tẹ̀yìn ò ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ fi sábẹ́ aṣọ ni. ọ̀nà méjì ni ọ̀rọ̀ tèmi bọ́ sí òṣèlú jẹ́ èyí tí mo yàn láàyò láti wo bí mo ṣe lè fọwọ́ gbé ọwọ́ ẹlòmíì lárugẹ láti tún ìlú ṣe lẹ́nu tún jẹ́ ẹni tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹlòmíì méjèèjì ẹ ṣe wọ́n fẹ́ takora wọn ṣùgbọ́n mo ní àwòkọ́ṣe níwájú kó tó jẹ́ pé mo wá ní pé mo ṣe máa ṣe tèmi nìyẹn. ọ̀gá wa kan ti ṣaláìṣe sìn Gani Fáwẹ̀hìnmí àwọn náà ní pé kò burú jù tẹ́ni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ èèyàn bá tún bẹ̀rẹ̀ sí wo bí ìlú ṣe lè dáa ìjà fún ẹ̀dá lóṣèlú tá a bá jà dáadáa ṣùgbọ́n wọ́n ṣe sọ irọ́ ti wá pọ̀ ju òótọ́ ọbẹ̀ lọ tó jẹ́ pé ẹni tó bá mọ ọ̀rọ̀ ìpalẹ̀ lóṣèlú tòótọ́. ẹ jẹ́ ká wo òṣèlú sìn àti ìgbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ ó tẹ̀ tí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ òṣèlú gan. tábánikà kó gbogbo ẹ̀pọ̀ 1971 ni. òṣèlú ọdún 1971 òṣèlú ń bẹ́ ńgbà náà. òṣèlú wa ṣèbí 1949 51 50 náà dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀
so òṣèlú ti wà tipẹ́ ṣùgbọ́n àwọn bàbá Abat Macaulay náà ṣòṣèlú kan tó bírú wa. Azikiwe náà gbà lọ́wọ́ wọn 1944 Azikiwe jẹ́ olórí ẹgbẹ́ àwọn tó ń ṣe kí ìlú Áfíríkà dáa ní Amẹ́ríkà nígbà tó kúrò ní Lincoln University. Ó ti ẹ̀wà tún yan sẹ́kítírì kan, bàbá Ọlátúnjí là ń pè é. Bàbá Ọlátúnjí ọmọ Yorùbá ni, New York City ló settle down sí. Mo dẹ̀ rántí pé ìgbà tí mo jẹ́ olùkàwé student, inú gbogbo wa máa ń dùn pé a pe bàbá Ọlátúnjí sí nǹkan l'Amẹ́ríkà, ó wá jẹ́ wa. Ọlọ́run wa tó fi culture kọ́ bàbá yẹn, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Olùkọ́ gbogbo Amẹ́ríkà ní orin àlàáfíà, orin Yorùbá. Títí dèní tó ń bá kọ orin kò kọ́kọ́ yóò àgbàtà àdébọ̀ wá ní ṣáńgẹ́ àlàáfíà àṣẹ àṣẹ, ká tó mọ̀ pé ṣé o lálàáfíà àṣẹ àṣẹ, pé alálàáfíà àdúrà náà fi gbà. Bàbá Ọlátúnjí ló popular l'Amẹ́ríkà. Òṣèlú sìn àtòṣèlú ti tẹ́lẹ̀ kí ló fi yàtọ̀ síra? Ẹ wà láyé 1959 tẹ̀sán nígbà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ jẹ́ olórí ìwọ̀ oòrùn Nàìjíríà, ìyẹn Premier South West. Ẹ wà láyé ní ayé Alhaji Shehu Shagari ní ọdún 1979 sí ọdún 1983 nígbà tí olóyè Bọ́lá Ìgè tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ń bẹ ń bẹ. Ẹ wà láyé ní ọdún 1991 títí 92 nígbà tí olóyè Isiaka Adeleke jẹ́ gómìnà Ọ̀ṣun àkọ́kọ́, nígbà tí olóyè Kọ́lápọ̀ Ìṣọ̀lá jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, nígbà tí olóyè Ṣẹ́gun Ọ̀ṣọ́bà jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn lákọ̀ọ́kọ́. Tẹ́ ẹ bá wò tẹ́ gbéra wọn tẹ́ gbèsègbè ara wọn báyìí, kí ló fi yàtọ̀ síra? Ìpele ní bá ṣe ń bá bọ̀, torí àgbọ́dọ̀ fi ti ìgbà tí bàbá Awólọ́wọ̀ tó jẹ́ premier ní 1952 to 1959 wé ti Ọ̀ṣọ́bà tó end ní 2003. Bó tiẹ̀ jẹ́ pé súnmọ́ra, ó ìyàtọ̀ náà. Àìkédé àròkọrin kan ó ní ayé ògùn gẹ́gẹ́ mọ́, ó ló ti di wókòwòkò. Àṣòṣèlú mọ́, ọ̀pá lórun ọ̀jẹ̀lú là ń ṣe ń sìn, tó jẹ́ pé kò sí ìtìjú láti kúrò ní ẹgbẹ́ kan bọ́ sẹ́gbẹ́ kejì. Tó o bá ṣẹ̀ ń bí, tó o ti wá kúrò ń bẹ̀ lọ ibi tí ìjọba wà, kọ́ wọ́n bá fi ìbéèrè ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni. Wà á sá lọ síbi tó ti máa foríjì ẹ́. Ó dẹ̀ mọ̀ pé nǹkan tó o ṣe kò dáa. Ọmọ mi rẹ̀ ti kàṣàmú, abọ́lọ̀ ń lè. Ẹni tó bá ṣe dáadáa ńlé ayé àbá. Òṣèlú ẹni tó bá mọ̀ ọ́ pa ó rí ṣe o. Ṣùgbọ́n bá a ṣe wọ́n ní mọ́ ṣe ń ṣe láyé náà ń ṣe lọ́run, ṣùgbọ́n Ọlọ́run ò yàtọ̀. Ẹni tó bá tún lé ayé ṣe arẹsẹ̀, ẹni tó bá balẹ̀ ayé jẹ́ á rí. Èèyàn máa ń mọ̀ fọkàn sọ pé irú òṣèlú tí mo fẹ́ ṣeré, èmi ló decide pé mi fẹ́ ṣòṣèlú kátàn yàn, mi fẹ́ ṣòṣèlú bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀. Tá a bá ṣòṣèlú bíi bàbá Awólọ́wọ̀, ìlú ìbá máa dáa, ṣùgbọ́n àwọn èèyàn dáhùn pé ṣẹlú gbogbo bó ṣe ṣe náà kò ṣáà di president. Àti ilé oge ẹ̀ ó tó ge jẹ, torí ní ọdún tó ṣe premier 1952 to 1959 ó mà gbé wa síwájú. 1952 to 59, 1955 ló yẹ kí n bẹ̀rẹ̀ primary 1. Táwọn náà ò bá sọ ní ìwé dọ̀fẹ́, ǹbá má rí ka, torí bàbá mi ti kú ní 1953. Owó làbá máa san bó làbá ti rí. Màmá mi ló bímọ jù nínú ìyàwó mẹ́rin tí bàbá mi ní. Kò sí ẹni tó ti ọ̀rọ̀ tẹ́lẹ̀ kejì mọ́ ní òṣèlú. Mo ṣe máa gajẹ bẹ́ẹ̀ mi rẹ ni. Ayé ògùn gẹ́gẹ́ mọ́, ó di wókòwòkò. Òṣèlú kọ́ là ń ṣe báyìí. Ọ̀bàlújẹ́, òrùlú, ọ̀jẹ̀lú, ṣùgbọ́n àṣepamọ́ ló wà, kò ṣàṣègbè. Ìkànnì ẹgbẹ́ APC ní Otunba Ogunkeyede. Bẹ́ẹ̀ni. Ẹ sì polongo òbò ní ọdún 2015 kó tó di pé ìjọba àpapọ̀ tó wà lóde yìí tó bọ́ síbẹ̀. Fún ọdún bíi 16 ni ẹgbẹ́ kejì fi ṣèjọba, ìyẹn ẹgbẹ́ PDP.
ohun táwọn èèyàn retí pọ̀ lọ́wọ́ ìjọba tuntun yìí fún àpẹẹrẹ wọ́n ní nǹkan tó ń jẹ́ àjẹbánu yóò dópin láàrin ọdún méjì. Gbogbo àwọn bàálù wa yóò ti pọ̀ láàrin ọdún mẹ́ta dọ́là kan ti di náírà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yóò pé ní àárín ọdún márùn-ún ó tún ti lé o àti ẹ̀rí yàtọ̀ nǹkan ò dàbí bí wọ́n ṣe sọ fún wa bí ó rí. Ǹjẹ́ rò pé àwọn màámi máa ń sọ̀rọ̀ kan wọ́n ní díẹ̀ ló sàn nú ọmọ bá ń kalẹ̀ èyí tí ò jẹlẹ̀ ń jẹ eérú. Olóṣèlú ìkankan náà ni gbogbo wọn àwọn aráàta ni ó sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀wò dáadáa sà ṣé ó sàn wá ṣókù díẹ̀ káàtó ṣé ohun tá à ń retí a rí àbí òfúùtù fẹ́ẹ̀ tẹ ìlérí olóṣèlú lásán náà fi ṣe lọ́dún 2015. Ó mà ṣe o àti kó onírú àti fọmọ pọ̀ mọ́ oníṣàpà ilé ayé ti bàjẹ́ oorun jẹ́ nǹkan tó burú ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ torí òótọ́ ni àti ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì díẹ̀ náà fi yàtọ̀ síra torí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bàjẹ́ sí ìgbà tó jẹ́ pé téèyàn kan bá ti wà ní ẹgbẹ́ tí ò dáa tó bá fẹ́ bọ́ sínú ẹgbẹ́ tó rò bó dáa kò mọ̀ pé òun wá babẹ̀ jẹ́ ni torí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́rùn ó rò bẹ́ẹ̀ ní bí ọmọ ló ṣe wá òun ní táwọn Sàràkí wọ́n dẹ́bẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí bàlú jẹ́ fún wa ìgbà tó pẹ́ àwọn àlejò tá a gbà gan jo nílé lọ ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹ̀fọn alàyè àlejò lágbà lẹ́fọ̀n àlejò ló donílé torí majority ó wá ju minority lọ gbọ́n minority ló nílùú àwa la ní tí awájẹ́ bọ́ ṣe ń gbà ayé Awólọ́wọ̀ ẹ̀ẹ̀kan náà cross carpet nígbà tó dìyàn jẹ́ ní Western House of Assembly ńbàdàn ìgbà yẹn ni Awólọ́wọ̀ jókòó Àtíkù ìjókòó làwọn èèyàn wa tó wà lẹ́yìn Adéníran Ògúnsànyà tó wà nínú ẹgbẹ́ NCNC ńgbà yẹn tó kàn wò pé ibi tó wà lọ́dọ̀ Awólọ́wọ̀ wọ́n dẹ̀ dìde ìyẹn ló yí nǹkan padà ní Western House táwọn náà fi rí ṣe kò rí bẹ́ẹ̀ mọ́ sìn kò sẹ́ni tó ń dìde lọ bí òótọ́ mọ́ wọ́n dìde lọ bí irọ́ torí wọ́n pọ̀ ńbẹ̀ tá a bá ìtí ìtúpalẹ̀ ká tún ṣà ká tún dì ká tún tò òṣèlú máa lọ bó ṣe ń lọ inú máa ọ̀jẹ̀lú òròlú ọ̀bàlújẹ́ ọ̀bàyéjẹ́ ẹni ọ̀bàyéjẹ́ àjìyà ó pẹ́ yá ṣùgbọ́n ìyẹn náà fi ń yọ ẹni tó bá jalè níṣẹ́ tí àwọn bá ti mú ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ bàbá ẹ̀ náà rò àwọn náà ní ká di òmìnira ní Western House ní 1953 wọ́n á wo gbogbo ilé ayé pé tó o bá lọ Àbújá lọ jalè owó wọn ló jí tó o bá jalè lẹ́kọ̀ọ́ owó wa ló jí tó o bá jalè ńbàdàn owó wa tó o jalè lóṣogbo owó wa lóńdó àmì Àkúrẹ́ owó wa ló jí o lábẹ́òkúta owó wa ṣùgbọ́n tó bá lọ Àbújá owó wa ló jí o a máa pọ́n ẹ lẹ́ni tó bá dé. owó àwọn wò. torí pé àwòrán wa ní ẹ̀yà kan owó wọn ní ṣòro àjẹbí torí owó wọn la jí owó tiwa la gbọ́dọ̀ jí ọdún wa tọ́ndẹ̀ tí la gbọ́dọ̀ jí kò sówó tá a lè rí jí ń bẹ̀ torí allocation náà là ń ná ń bí. tá a bá ṣe ń darapọ̀ mọ́ wa Lagbo Oselu ní iléeṣẹ́ Freedom Television Channel 34 UHF àti Unique 103.1 FM bó sì jẹ́ pé orí ẹ̀rọ alátagbà àgbáyé tí ń wò wá ìyẹn ẹ̀rọ ayélujára ẹ̀ náà àǹfààní àti wà lórí Facebook láìpẹ́ á bẹ̀rẹ̀ ìpolongo bẹ́ẹ̀ ṣe máa rí wa lórí Facebook lóòrèkóòrè èrò ti pọ̀ tó ń wò wá lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ tún wò wá sí alàgbà olóyè àbí kí n pè wọ́n ní Ọ̀túnba bí ó ṣe yẹ kí n pè wọ́n Ọlájùmọ̀kẹ́ Ògúnkeyede tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí JMK ní àlejò mi ní ọdún 2006 ẹ wálé láti ìlú òyìnbó láti ilẹ̀ Amẹ́ríkà. bẹ́ẹ̀ni mo wálé lẹ́lẹ́ẹ̀kejì mo ti kọ́kọ́ wá 2002-2003. láti wá díje ìbò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ni. kí ló dé tẹ́ díje ní ọdún 2003 kí ló dé tẹ́ díje ní ọdún 2007. mo díje ní 2007.
nínú láàrin ẹgbẹ́. Mo díje data ṣùgbọ́n ẹnu ọgbà tí mo fi padà lọ kí n tó padà dé Arẹ́gbẹ́ṣọlá ó ti kúlù ó ti kérò Ọlọ́run bẹ́ẹ̀ fún ṣe. Mo tún wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tó bá ṣèmi náà mú tí kì í ṣe Arẹ́gbẹ́ mi ń forí ti nǹkan kí n sá ìgbà ti sọ ẹ̀mí nù. lọ́nà wo. torí mi ní sáǹbi tó bá le. lọ́nà wo bàbá. bí ìgbà tán bá gbéyàn sí gbó láńgbòdo ni tẹ́ni kó wọ́nà àti jáde táwọn fún lọ́bẹ̀ táwọn fún nígò táwọn fún níbọn táwọn fún ládàá. òṣèlú Nàìjíríà òṣèlú àjẹ̀lú àdàlúrú apàlúrun àyànyàn jẹ́ abatẹmọ ọlọ́mọ jẹ́ ló wà níta adìyẹ Greek lèmi tí mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń gbà yẹn. àbá ti wá dé ń sìn torí tí n bá ṣe ń sìn ó ti yé èmi náà láì bàlújẹ́ màá tún lè ṣe. jẹ́ tiẹ̀ ní ọkàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ iwájú abẹ́ fúrúpẹ́ ti dàgbà jù. ní background mi ní ìpilẹ̀ṣẹ̀ mi ìdí òótọ́ ni mo fi pilẹ̀ṣẹ̀ mo bá wò pé èmi tó ti ju 50 ọdún lọ tí mo bá ṣẹ̀ṣẹ̀ ń dù ú ǹjẹ́ owó wà ń bẹ̀ láti dù ú ṣùgbọ́n ká tún dúró ká gbẹ́sẹ̀ kan sẹ́yìn ká tún rò ní Malaysia lọ́dún tó kọjá ẹni tó di president wọn bẹ̀ 91 years old ni President Bush tó dẹ̀ ń dù lọ́wọ́ àmì President Trump tí ò ń ṣèyàn dáadáa tó ń du ta Amẹ́ríkà lọ́wọ́ 74-75 ní báyìí. so tó bá jẹ́ tọ́lọ́jọ́ orí wọ́n ní ká fi ilẹ̀ fọmọdé ó máa yẹ bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n àwọn ọmọ òun dà age of 37 ọwọ́ náà ti dókè ó tún lù ṣe ni tán bá níta ló mọ olè jà jù ní yahoo plus Yorùbá wà pọ̀ nínú wọn. ṣùgbọ́n báwa ṣe máa ń wò àwọn ọmọ tán bí sínú ìgbà tí sójà ń ṣèjọba ló pọ̀ jù nínú wọn táwọn dẹ̀ tó àwọn bí táwọn rẹ̀ mi tọ́ wọn láti ilé ó tiẹ̀ máa ń bà mí lẹ́rù. ǹjẹ́ ọjọ́ iwájú wà dáadáa fún wa? èmi bí ní pé wà ṣùgbọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òbí ṣùgbọ́n òbí tó máa dáṣọ ró ni ìjẹ́ kò yẹ káwọ́ ta rẹ̀ òbí gan tí ò gbẹ̀kọ́ tí ò lẹ́kọ̀ọ́ tó dẹ̀ ń bẹ lọ́hùn kọ́ mọ ohun di pírẹ́sídẹ́ǹtì àfi tó bá jẹ́ pọ́nyàn látọ̀run ní ìrọ́jútu ẹ̀ pé tó bá tiẹ̀ débẹ̀ àtúnlé ayé ṣe. ẹ jẹ́ ká padà sí inú ẹgbẹ́ àti òṣèlú nílùú Nàìjíríà tẹ́ ẹ bá ní àǹfààní láti ti jẹ ààrẹ Nàìjíríà fóṣù 6 kí lẹ máa ṣe yàtọ̀ torí n tá à ń gbọ́ lẹ́nu mẹ́ta yìí Málàmí sọ pé kí Mágùn jalè Mágùn náà ní ìwọ náà jí gbá ojá wo oníkálukú wa ń tì síra wọn ọgbọ́n ṣẹ́ òun sì ń ṣẹ́ ojú olóko lórí gbùdùgbù yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dàbí pé àfi bẹ́ẹ̀ tí yàtọ̀ sí ìgbà tí ẹgbẹ́ PDP wà bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ẹni kò sí tó sọ̀rọ̀ náà méjèèjì o díẹ̀ náà fi yàtọ̀ síra wọn ṣùgbọ́n tẹ́ bá di ààrẹ tẹ́ bá náǹfààní àti di ààrẹ fóṣù 6 péré tẹ́ fi Ọ̀túnba JMK síbẹ̀ fóṣù 6 péré gẹ́gẹ́ bí ààrẹ fìdí ẹ̀ kí lẹ máa ṣe yàtọ̀ àwọn ogun lẹ bá kọ́ dojú ìjà kọ. kámárù mi lè fi mí síbẹ̀ fóṣù 6 torí ẹni tó wá fún mi bẹ̀ fóṣù 6 fẹ́ pa mí ni kí ló dé torí màá kú láàrin oṣù 6 èyí láti lè ṣe ẹ̀tọ́ o gbọ́dọ̀ fojú winá o gbọ́dọ̀ máa wò pé ẹni yìí kò yẹ ká fọwọ́ kàn ìgbà tó bá dẹ̀ pẹ́ ìgbà míì ó lè máa ń jàre olóhùn nígbà tó lè 16 wà níbi tí àwọn tí ìṣẹ̀lẹ̀ 4 péré wà àti ẹ náà pọ̀ jù ó pọ́ mọ́ ẹ wàá tún lè pé olùtún ló tún máa wí ìnìtàn bá dìbò kí náà fi mí bẹ̀ fóṣù 6 fún ṣùgbọ́n bá wọṣọ sójà sí mi lọ́rùn o tó bá fi mí bẹ̀ fóṣù 3 péré ìyàtọ̀ àwa ẹwọ tòwúsù ń Ghana ẹjẹ́ abadórí rọ́nì náà ń bẹ́ wọ́n máa tún Ghana tó wọ́n tún tòde ní o lẹ́yìn bá wọ Accra ó wọ Isle gan wọ Tema lẹ́ni títí mọ́ ni o èèyàn lè sọ pépà lẹ̀ adẹ̀rántí lẹ́ẹ̀mejì
láti gbé Ghana lọ́nbí ìyẹn ló ń jẹ́ Ghana must go tó ń sọ dèní tó di báàgì wọ́n máa jókòó sí Kòròdú road lẹ́kọ̀ọ́ ni wọ́n jókòó sí Mọ́kọ́lá ńbàdàn wọ́n jókòó dé Gbọ̀nà lóṣogbo wọ́n jókòó dádé tí ń léṣà tó ń kó wọn sí mọ́tò tó ń rọ́ wọn lọ Ghana ìlú wọn burú dé bẹ́ẹ̀ ni wọ́n wà dédé jíjọ́ kan láwọn òṣèrú ẹ̀ mọ́ wọ́n dẹ̀ tún lu wọn ṣe mo wọ ibì kan ní Ghana ní January ọdún ẹ̀rú bà mí industrial complex tí wọ́n bá débẹ̀ ní aago 2 òru aago 2 ọ̀sán ló máa rò bóun wá wọ́n ti túnra wọn bí ìjà tí ẹ lè túnra wọn bí bẹ́ẹ̀ kò mà dàbẹ́ báyìí tí Buhari ò bá dẹ̀ rí ṣe àfi tí Jésù bá wá o tàbí rànà bí ó ti yíwọ́ ń bí ìyẹn la ṣe máa ń sọ pé tí ò bá ní lójú ṣe já ṣèjọba ara wa àní ká bírèkèwé àní ká ṣe láàrin ara wa àní ká yapa ká fi ṣe regional government tí àwọn bàbá Awólọ́wọ̀ sọ tí wọ́n gbé sẹ́nu irú bàbá ẹ̀ náà rò pé ní àti Ìbàdàn ká máa ṣèjọba ilẹ̀ Yorùbá tí wọ́n bá jí owó kì í ṣe owó wọn náà jí mọ́ owó wa ni ojú olè rẹ̀ olè ojú olè rẹ̀ olè ṣùgbọ́n sì kò mátà ẹni tó fìbọn jalè ní Kaduna tó bá dé olówó ńlá ni o pàápàá jùlọ tó bá tiẹ̀ lè gun Rolls Royce tó bá gbé mọ́tò bíi 15 síta tó ń repo sí gbogbo ẹ̀ tó ń lọ ilé ayé ẹ̀ á ló ń dùn náà ni àwọn èèyàn náà máa wọ ẹni ní àgbàdo àkọlọ́ ń jẹ́ kó ń bírú ọ̀rọ̀ báyìí ayé ògùn gẹ́gẹ́ ṣe ló ń dàrú sí. ẹ ṣáà wo èròǹgbà ẹgbẹ́ ìyẹn tó yìí tó ń pè ní party ideology nígbà tí ẹgbẹ́ yìí wà ní AD kó tó di AC kó tó di ACN kó tó di APC ọ̀pọ̀lọpọ̀ èròǹgbà ni nígbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ pronaco ní pé pro-national conference pé ká tún ọ̀rọ̀ sọ ká tún jókòó àwọn bàbá ẹ̀ náà rò àwọn èèyàn jàǹkànjàǹkàn lẹ̀ Yorùbá ni wọ́n pàdé níbì kan lẹ́kọ̀ọ́ wọ́n ṣe ìwé òfin ìkàgbéyẹ̀wò tó ń pè ní dọ́mì oríṣiríṣi èèyàn ni ṣùgbọ́n bàbá Ọbásanjọ́ tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àwọn náà ní òkè ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jókòó pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká jókòó pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àwọn ti pronaco ní àná ti jókòó pọ̀ gidi ni o àná ti yan àwọn èèyàn wọn láàrin abúlé àná ti ràn wọ́n láàrin ìlú bàbá Ọbásanjọ́ ní a ti gbọ́ ọ̀rọ̀ mú ẹni ó mú èjì níbi bó bá ṣe wọ́n kọ́ mu wọ́n wá fi gbèǹdéke kan lé o wọ́n kankan lẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ o ẹ má sọ̀rọ̀ nípa kí Nàìjíríà túká o ẹ má sọ̀rọ̀ gbẹ́ ẹ má sọ̀rọ̀ àwò wọ́n pàdé ìyapa wà láàrin àwọn méjèèjì o àwọn pronaco àti ti àwọn Ọbásanjọ́ ṣùgbọ́n nígbà tó yá tí Jonathan débẹ̀ ó pe àpèjọ yìí bí àwọn pronaco ṣe fẹ́ kàn pé àwọn èèkàn ẹgbẹ́ APC nígbà náà sọ pé àwọn ò bá wọn ṣe àwọn ìpínlẹ̀ kankan ò rán èèyàn lọ níbo là ń lọ gan bẹ́ẹ̀ ṣe ń sọ nípa àtúntò yìí ǹjẹ́ àtúntò wo ṣeé ṣe ní Nàìjíríà. wọ́n ní tí ẹ̀gún bá wọlé sí ẹsẹ̀ èèyàn tí èèyàn bá ti gbé ó fẹ́ yọ ni èmi ò tí ì rí báyìí ṣùgbọ́n adébẹ̀njọ kan èyí tá a sọ pronaco èmi ló dá pronaco lẹ̀ lábẹ́ àṣẹ bàbá ẹ̀ náà rò ní Amẹ́ríkà ìyàtọ̀ láàrin pronaco àti èyí tó bá sanjọ́ fẹ́ ni pé governmental control pé ìjọba ló ń control rẹ̀ ìyẹn ti pronaco ìjọba ló máa sọ nǹkan tí wọ́n fẹ́ ibẹ̀ la máa work to the answer ó yàtọ̀ sí èyí táwọn bàbá ẹ̀ náà rò fẹ́ èyí tó fẹ́ ni pé kán mú mẹkáníìkì méjì kán mú télọ̀ méjì kán mú ìyá aláta ìyá oníṣu ìyá onírú kán mú dókítà mọ́ ẹnjìníà kí gbogbo wọn jókòó pọ̀ pé báwo la tiẹ̀ ṣe fẹ́ ká tó ìlú yìí kì í ṣe èyí tíjọba máa sọ fún wa ká kókó ti bí ìṣàwọ́ kí èṣù tó ògùn National Assembly alówó tán fúnra wọn ti pọ̀ jù àwọn aláwọ̀ náà nìkan sọ iye tó yẹ kán máa fún wọn ǹjẹ́ àti pa ẹjọ́ ká tó bẹ̀rẹ̀ sí gbọ́ ìyàtọ̀ láàrin
sovereign national conference àti national conference nìyẹn. Kò tí ẹ̀ wá yà mí lẹ́nu sí bàbá Ọbásanjọ́, mo júbà ọjọ́ orí ẹ̀, mo júbà omi tó mu nílé ayé kan tó bí mi, mo júbà gbogbo nǹkan tó gbé ṣe kó tó kàn mí, ṣùgbọ́n kò ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá. Kì í tiẹ̀ kúkú ṣọmọ ilẹ̀ Yorùbá, ìyá tó bí lọ́mọ ilẹ̀ Yorùbá. Kò sílẹ̀ ìlú ilé agboolé ibòmíì tó ti ń jẹ́ Ọbásanjọ́ bó àwọn ń jẹ báyìí o, wọ́n ń jẹ látijọ́. Ìyá tó bí Ọbásanjọ́ lọ́mọ Òwu lágbóolé. Bóyá ká fi ẹ́ lẹ́jọ́ sọ́jọ́ mi. Bá ti ní bẹ́ẹ̀ sí wọn àlè dá èèyàn dúró fún nǹkan tó bá fẹ́ sàn báwo lẹ́jọ́ sàn. Nítorí pé tá a bá ní ká máa tá a bá ro dídùn fọ́ á rọra àkọjá egun. Ìbàjẹ́ ọ̀rọ̀ òṣèlú náà ní gbogbo ẹ̀. ọ̀rọ̀ òṣèlú ká máa mú ẹnìkan mọ èyí tó ń pè ní personality. Ráyọ̀ mo fẹ́ yọ personality kúrò ibi tí mò ń lọ ni pé ọmọ Onitsha lọ Ọbásanjọ́. ara ẹ̀ náà là sì ń sọ. Torí agbéfọ́tò ẹ̀ jáde. ọ̀rọ̀ òṣèlú nínú Nàìjíríà ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ FUNACO àti èyí tá à ń sọ yìí òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ. nítorí òfin ọ̀rọ̀ gbóhùnsáfẹ́fẹ́ ńgbà míì a máa takuta bá ń dárúkọ èèyàn tá a sì ń sọ ń pa èèyàn. a ti dá sanwó lọ́wọ́ adẹ̀ ti dátà sí kúrò a ti dátà náà o kò yẹ kó wá bà á lẹ́rù tó bá dé tó Ọbásanjọ́ ṣùgbọ́n mi tí mò ń dá lórúkọ mi ò kúkú sọ pé mi ò lórúkọ. ẹ tẹ́ ń béèrè báyìí ní ọjọ́ iwájú irú Nàìjíríà wo lẹ́yìn rí. lọ́jọ́ iwájú tá a bá ṣọ́ra bá ṣe ń bá lọ kò ní sí Nàìjíríà torí báwo la tiẹ̀ ṣe di Nàìjíríà ṣèbí ìyàwó bí girlfriend di díò wọ́n fi jọ lójú pé wo bí ìbọn náà ń ṣe dá lọ wo ilẹ̀ bó ṣe ilẹ̀ ọlọ́ràá. Mo fẹ́ kó o tiẹ̀ fún mi lórúkọ kan ṣé o mọ̀ pé mi rèé kí ni orúkọ tó rò bóyá kó máa pè bí obìnrin yẹn ní agbègbè Niger River òun ló di Nàìjíríà. So kò sẹ́ni tó ronú tó jókòó pé bá a ṣe fẹ́ jẹ rèé ká tó di Nàìjíríà. Ànígbà tá a dẹ̀ fẹ́ gba independence náà 1960 wọ́n lọ dáfà nífà ọba àdèlé lẹ́kọ̀ọ́ lọ dáfà. Ìgbà tán dáfà Ifá sọ pé October 1 oṣù ọjọ́ dáadáa tán gbọ́dọ̀ lò láti gbòmìnira. Mrs. Alákìjà òyìnbó ni ó wà lára àwọn tó wà ní Federal House. Ó ní ọ̀rọ̀ játijàti wo ni ní ọdún báyìí tẹ̀yìn fetí sífà ó ní kó má dáhùn jàre ó ní lẹ́yìn October 1 yẹn náà máa lò. Ó mà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní India nígbà tí wọ́n fẹ́ gba independence wọn 1947 ọ̀tọ̀ ní déètì tán mú. Wọ́n á lọ bá Krishna Ifá tiwọn. Krishna sọ fún wọn pé kán pààrọ̀ ọjọ́ pé ọjọ́ yẹn ò dáa fún wọn. Wọ́n pààrọ̀ o. Ǹjẹ́ kù tí ẹ wà ní India dàárọ̀ ìrí kò sí kù ní India o. Mahatma Gandhi àti gbogbo àwọn Gandhi tó jà fún ẹ̀tọ́ ìlú wọn wọ́n rí ṣe o. Ẹni tó bá dé India rí àmọ̀ pé wọ́n lọ́lá wọn nílùú wọn lẹ́yìn tó wà o. Wọ́n ta ọmọ wọn 600 rupee 600 rupee ètò 200 naira nígbà yẹn. Nígbà yẹn tó tọ́ torí owó ti fọ́ o bọ̀ wọ́n rí tiwọn ṣe o pẹ̀lú gbogbo ẹ̀ àárí tiwa ṣe o ìyàtọ̀ nìyẹn o. tó a sì gba ìpè àwọn èèyàn sì láǹfààní àti pè wá o ṣùgbọ́n a sì ń bá a lọ ẹ ti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ àti Ambi. Ẹgbẹ́ APC ti wà ń bẹ̀ láti bí ọdún 10 àgbà ẹgbẹ́ ní kí láàrí tọ́ka sí. Ó pọ̀. Arẹ́gbẹ́ṣọlá ń bẹ̀ fún ọdún 8 Oyètọ́lá ti débẹ̀ báyìí kí láàrí tọ́ka sí kí là fojúsùn. Èyí tá a rí tọ́ka yìí sí ó pọ̀ ká máa gbẹ̀ṣẹ́ torí kárẹ́gbẹ́ tó dé kinní kan bẹ nígbó tí ń dún mọ̀húrú ní Ọ̀ṣun igbó ńlá big giant local government ní Ọ̀ṣun
Arẹ́gbẹ́ fẹsẹ́yìn, Arẹ́gbẹ́ ṣọ̀nà, Ọlọ́run fún ṣe. Arẹ́gbẹ́ ṣe iléèwé, ó dáwọ́lé àwọn nǹkan kan, ó ń fáwọn ọmọ lóúnjẹ níléèwé dọ̀la, torí Yorùbá ní ibi ìwọ oníkọ́rọ̀ ní ìwọ́. Pé wọ́n fọ́mọ lóúnjẹ skul kì í máa ṣe tuntun, torí nígbà táwa náà bẹ̀rẹ̀ skul a máa ń jẹun. Nǹkan kan náà ní káwọn ìyá wa rà fún wa, kọ́ọ̀pù lásán, ṣíbí àti pílásítìkì tán ṣe kó dé ńgbà yẹn la máa dì mọ́rù lọ àjẹun léèwé, torí wọ́n ti ṣe àtúnyẹ̀wò, wọ́n ti rí pé ọmọ tó ń jẹ bá wà ní ẹ̀ láàárọ̀ ìwé lè tètè wọrí ẹ̀ ju ọmọ tó bí pamọ́jú tó tún wá sí iléèwé láì jẹun. lẹ́yìn oúnjẹ àti ọ̀nà gíla lè rí pé Arẹ́gbẹ́ṣọlá tún gbéṣe, nítorí tá a bá wò dáadáa ẹgbẹ́ APC láti bí ọdún 4, 5, 6, 7 níbi tẹ́ẹ̀tẹ́ẹ̀ tí wá gan bàbá Òbòkun orí adé èyí tí wọ́n pè ní Ìjẹ̀ṣà North. Ẹgbẹ́ APC ò wọlé ń bẹ̀ nínú senator, wọn ò wọlé ń bẹ̀ nínú House of Representatives ìyẹn aṣojú-ṣòfin l'Àbújá. Ọmọ Ìjẹ̀ṣà ni Arẹ́gbẹ́ṣọlá, ọmọ Ìjẹ̀ṣà ni ṣé wòlíì kì í ní ìlú ẹ̀ la àbá pè yín ni àbáwọn àṣìṣe kan wà tẹ́lẹ̀ ìtọ́ka sí látọ̀dọ̀ ìjọba Arẹ́gbẹ́ṣọlá? Torí pé ìjọba Arẹ́gbẹ́ṣọlá yìí ṣe Ọlọ́run, àṣìṣe wà ń bẹ̀ o, ṣùgbọ́n ń bá ní pé ká fi ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́. Àbá ìsọ̀npa Tóyètọ́lá tó àríṣẹ́ Arẹ́gbẹ́, ó ṣe títì, ó ṣe iléèwé, ó fọ́mọ lóúnjẹ. Ṣùgbọ́n àwọn alátakò ní àwọn nǹkan kan tí wọ́n ń takò nígbà tí wọ́n gbólóńgó òbò ní ọdún 2018 bàbá wa, àwọn alátakò ní nǹkan kan tí wọ́n takò. Dábàá wò dáadáa. Kí la látakò takò? Okùn gámárì bí a ti fà wà ọmọléèwé, wọ́n ní aṣọ kan náà ni wọ́n wọ̀, owó oṣù àwọn òṣìṣẹ́ wọ́n ní bí ó ṣe jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmì èrò bí ọ̀la ṣe lóòsì. Inú ẹgbẹ́ yín ni. Mi ò rò bí ọ̀la ṣe lóòsì, tó tọ́ ìmú náà sí lára àwọn tó gbà pé aṣọ kan náà kí gbogbo iléèwé máa wọ̀. Mo dẹ̀ sọ f'Arẹ́gbẹ́ kí ni ìdí ẹ̀? Torí láti jọ́ ńgbà tá a wà níléèwé ńbàdàn kékeré, àwọn skul tó yà pátá, ìkan nu wọn ló ń jẹ́ Òkè Ìbàdàn High School. Nísìnyí tó bá wo rẹ́kọ̀dù wọn báyìí, wọ́n á ti rí èèyàn kan náà tó jẹ́ adájọ́, wọ́n á ti rí àwọn kan náà tó jẹ́ dókítà tán jáde ńbẹ̀. Ṣùgbọ́n báwọn ṣe máa ń mọ Òkè Ìbàdàn High School látijọ́, mo ṣe máa ń mọ̀ wọ́n ni pé àwọn ọmọ Ìbàdàn Grammar School tó bá ti wo yúnífọ́ọ̀mù wọn tán gbé báàjì wọn sáyà, àwọn ọmọ Methodist High School tán wo yúnífọ́ọ̀mù wọn, wọ́n fi mọ̀ wọ́n yàtọ̀. Tí wọ́n bá dédé náà yalu ọjà, wọ́n jí wọn ní nǹkan. Gbogbo Ìbàdàn ni wọ́n sọ pé ọmọ Òkè Ìbàdàn High School ní o, wọ́n tiẹ̀ lóore tán fi ń pa á mọ́ wọn. Wọ́n ní àgùntàn ò kọlẹ̀ kílẹ̀, Òkè Ìbàdàn High School ò kọmọkọmọ, yúnífọ́ọ̀mù wọn fi mọ̀ wọ́n. Gbogbo ẹ̀ náà mo sọ fún Arẹ́gbẹ́ṣọlá pé kò lẹ́tọ̀ọ́ kí gbogbo ayé máa wọṣọ kan náà. Ó wá rán mi létí o, torí ìgbà míì Arẹ́gbẹ́ máa fẹ́ kẹjọ wo ibi tó fì sí. Ó nígbà táwọn òyìnbó kọ́kọ́ dé sí West Africa, ó láṣọ tán ń wọ̀ l'Óṣogbo, náà wọ̀ ní Tẹ̀mánká ní Accra, náà wọ̀ ní Luo ní Kenya. Ó ní kakíkakì ni. Mo wá sọ fún pé ìdí ẹ̀ tán fi ń wọ̀ ni pé ọkọ̀ ojú omi kan ló ń kó gbogbo yúnífọ́ọ̀mù wọn wá, wọn àdẹ̀ lè tún máa ṣàkán máa rọ̀ ọ́. Ṣùgbọ́n ìgbà táwọn missionary dé, gbogbo ayé ló mọ̀ pé pàdé mi léjìká ni Methodist máa ń wọ̀. Gbogbo ayé ló mọ̀ pé white and khaki ni irú Iléṣà Grammar School máa ń wọ̀. Ó dẹ̀ jẹ́ ká ibi tó bá ìrínisí nìsọ̀rọ̀ lọ́jọ́, aṣọ tó bá wọ àwọn èèyàn àti ẹ̀wù ẹ̀ tá a bá ń lọ láti Iléṣà Grammar School lọ sí St James Church lọ́rọ̀ látijọ́ Iléṣà ń bì, àwọn ìyá yẹn máa tò sọ́nà, mo máa gbàdúrà kọ́lọ́ ń jẹ́ kó àwọn ọmọ tiwọn náà, àwọn tó pọmọ sẹ́yìn, kọ́lọ́ ń jẹ́ kó ọmọ wọn náà dàgbà kó dàbí àwọn eléyìí. Torí ọmọ Iléṣà Grammar School eré ìkórìn, wọn ń jà ń gbòòrò, ìwé wọn náà ń kọjú sí. Torí ẹ̀ la ṣe lè nílé ní
Iléṣà Grammar School Jákàndé Lateef ti jáde ó dẹ̀ lórúkọ Nàìjíríà. Chief Justice of Nigeria ní Ìlọrin Bẹ̀gọ́rẹ̀ Iléṣà Grammar School ni. Justice Káyọ̀dé Ẹ̀ṣọ́ Iléṣà Grammar School ni. Solicitor General of Nigeria Àjàyí Ìbòkun ó máa fẹsẹ̀ rìn láti Ìbòkun wá sí Iléṣà Grammar School ní Sunday tó bá di Friday after school á fẹsẹ̀ rìn padà sí Ìbòkun. Rẹ́kọ̀dì ọ̀hún tí beach in England di àárọ̀ ìbá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ Iléṣà Grammar School ni. Ìrínisí nìsọ̀ni lọ́jọ́ tí school bẹ́ẹ̀ mọ kọ́mọ yìí lọ Iléṣà Grammar School nígbà tá à ń sọ yìí gbogbo aná tún bí àdẹ̀wà lẹ́gbẹ̀ẹ́ káyé ó dáa kátáyé ṣe. Ẹ sọ̀rọ̀ kó ń bàbá bẹ̀rẹ̀ ètò ẹni ó rọrùn púpọ̀ nísìnyí láti kó nu ẹgbẹ́ kan bọ́ sí kejì bí ẹni ń fàkàrà jẹ̀kọ ni. Ìpínlẹ̀ Èdó pàṣípààrọ̀ ni ẹgbẹ́ tó díje ìbò lẹ́gbẹ́ APC ní ọdún 2016 ló ń díje ìbò lẹ́gbẹ́ PDP lónìí. Ẹni tó ń díje ìbò lẹ́gbẹ́ PDP ní ọdún 2016 ló ń díje ìbò lọ́dún ní ẹgbẹ́ APC lónìí. Tẹ́ bá wò dáadáa níbo nìbò yìí ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Èdó. A tún wá wo ìpínlẹ̀ Oǹdó tó jẹ́ alámúlétì wa. Nǹkan tí mo dẹ̀ ti ọ̀rá rò ń pa ti Èdó ni pé Reverend náà pé Ize Ìyàmù bóyá Ọlọ́run á kó sí inú tó bá débẹ̀ àṣírí àdáǹtì ẹ̀ torí inú PDP ló ti wá. Ṣùgbọ́n tá a bá lọ wo ìtàn àwọn Ọ̀básèkí ọ̀dàlúrú ni wọ́n. Family ẹ̀ great grandfather ló gbógun ti Benin Kingdom. Ibi tí ìjà yẹn parí sí náà ń gbé wọ́n ṣe ń jọba ṣèkí kan lọ wádìí ẹ̀ dáadáa. Ó wá dùn mí pé ọ̀ṣẹ́ ọmọlẹ̀ tó jẹ́ ara wọn ń bẹ̀ ó yẹ kó ti wò ó jinlẹ̀ pé kì í ṣe ẹni tó yẹ kó ń sọ́pọ́ọ̀tì rẹ̀ ń jẹ lò kó nǹkan wọ́n tì lẹ́yìn kó débẹ̀ torí wọ́n ní ilé làárò ká tó tọ́ sọmọ lórúkọ ilé tó ti wá ẹgbẹ́ náà máa ń gbé tìlú tó kò tuntun níbo la wá lọ ń bẹ̀ àwọn Ọlọ́run ló kù sí kọ́lọ́run má jẹ́ kó bá ṣèkí débẹ̀ torí ìdílé ọ̀dàlúrú ẹ̀bàyéjẹ́ ló ti wá. ṣùgbọ́n ṣe fọ́dún mẹ́rin àbí àwọn kan nílùú lójú ìrú láyè nípínlẹ̀ Èdó àwa ò sí ń bẹ̀ ẹ sì ní ọlọ́mọ yẹ kó débẹ̀ ṣé nítorí kò nú ẹgbẹ́ yín ni ó dàbí pẹ̀lú sọ̀rọ̀ ẹbí àgbà ẹgbẹ́. Júdásì bá Jésù ṣèjọba ọlọ́dún mẹ́ta kò ní ìpè torí pé ṣe lọ́dún mẹ́rin ó rí ṣe o tá a bá lọ wo Èdó ó dà pé Ọ̀básèkí ó gbàdúrà pé 25,000 ẹsẹ̀ ló gbà níbi oṣù márùn-ún sẹ́yìn níbo iṣẹ́ òun náà fẹ́ ṣe ná tí ìbáṣepọ̀ kan gbọ̀ngbọ́n káwọn èèyàn jọ láti bá sọ̀rọ̀ òdìbò kò yí Ọ̀básèkí wọ́n ti ẹ̀ sọ pé University of Ibadan ló ti jáde ó fẹ́ẹ́ lè borúkọ skul yẹn jẹ́ torí nígbà tó lóun jáde 1976 níbì kan ó tún jáde ní 79 lọ́dún mi o ní the same school ó lóun ṣe classics ó fẹ́ borúkọ University of Ibadan jẹ́ nìyẹn kan sọ fún Láyínká kan tún ọ̀rọ̀ ẹ̀ yẹ̀ wò orí Ọ̀básèkí á bà orúkọ skul yẹn jẹ́ skul tó ti dálẹ̀ 1947 àti tó ti ń jẹ́ University College Ìbàdàn 1947 tó jẹ́ lẹ́yìn Fòròbé àti Aṣẹ́mọ́ta University of Ibadan ló ń kàn wọ́n á máa jẹ́rú Ọ̀básèkí ló máa rí orú ti orú aláẹ̀sáró yẹ ká rò dáadáa o. ìyẹn bí ọ̀kákú sọ pé ẹ rò pé Ìyámù ni ó yẹ kó wọlé gẹ́gẹ́ bí ẹni tó ń wòye ìbò tí ó wáyé. Torí pé lóṣèlú ni ní wọ́n dẹ̀ ní tó bá gbé ọkọ́ fàṣẹ rẹ̀ á roko sọ́dọ̀ ara ẹ̀ mo ti ẹ̀dẹ̀ rò gbé tó wá pè yàn kan ní rẹ́fúrẹ́ẹ̀nì káàró tọ́lọ́run mọ́ lára aṣọ dáadáa àti kọ́ ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ ká fìrẹ̀ kẹ́ sí di ẹgbẹ́ ìlú ọgbọ́n fàṣẹ rẹ̀ ní orúkọ sọ́dọ̀ ara mi ìpínlẹ̀ Èdó ó ti ẹ̀ dáa kó ti ẹ̀ wá jẹ́ pé rẹ́fúrẹ́ẹ̀nì ló orúkọ ẹ̀ sọ́dọ̀ ara tèmi. ìpínlẹ̀ Oǹdó Àkẹ́tì
ọ̀gbẹ́ arákùnrin Akérédolú igbákejì wọn kú ń bẹ̀ ẹlẹ́yìn ṣe ẹgbẹ́ APC mọ́ ó darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP ní ọ̀la àbọ̀túnla wọ́n tún darapọ̀ mọ́ ẹgbẹ́ Zenith Labour Party níbo là ń lọ ìpínlẹ̀ Ondo. abẹ́rẹ́ mímíkò ìjọ àròkò kan ló ń pè bẹ́ẹ̀ni ó tún fẹ́ forúkọ jọ Fáyọ̀ṣe ìkan kòkòkò náà wà lórúkọ àmì yìí èyí tó bà mí lẹ́rù jù ni pé ní ayé gọ́vnà wa níbẹ̀ yẹn tó kú bí 3 or 2 years ago ní plane crash. Àgàgù mímíkò tan Àgàgù látàárọ̀ dọjọ́ alẹ́ ẹ̀ ni mímíkò abu níta gbangba á jí lọ ilé ẹ̀ 5:30 ń dájí lọ jẹ breakfast á ní kó má bínú sí òun ẹ̀gbọ́n á níbi tó ṣèlú gbà ni. ǹjẹ́ a ti mọ̀ pé Akérédolú àti mímíkò àwọn méjèèjì ní bẹ́símọ́ ara wọn ń gbà tó ń ṣèyàwó ọ̀rẹ́ àti kékeré ni wọ́n. ǹjẹ́ tí wàá lójúmọ́ sí torí bóyá inú mímíkò ti ẹ̀dùn pé Akérédolú ló máa tó náà rẹ́lẹ̀ kejì ṣe torí tó bá jẹ́ pé bọ́n ṣe ń sọ̀rọ̀ láyé àtijọ́ ni ó yẹ kó lè sọ pé mi ì lè ní má wá sí ẹgbẹ́ wa o àwọn náà fẹ́ rìn ní ṣùgbọ́n o má jẹ́ ó bọ̀rọ̀ wa jẹ́ ṣe náà ń lérí ṣùgbọ́n ká lọ wo iṣẹ́ Agboola náà nígbà tó wà yunifásitì láwọn tó mọ̀ dáadáa wọ́n tó bá dàrú díẹ̀ á dàpọ̀ díẹ̀ ìyẹn ló bá débẹ̀ Ọlọ́run dẹ̀ gbàdúrà ò débẹ̀ yẹn ó wá débi tó ti máa wá tẹ́ torí mi ò rí Zenith Labour Party tó ń rìn ní Ondo ìbáàjẹ́ First Bank Labour Party kò sí bó ṣe lè rìn ní l'Ondo ara àwọn tá à ń sọ nìyẹn ó kọ́kọ́ ní Akérédolú òun fún òun ní àláwáǹsì láti rọ́ọ̀nù ẹnu nǹkan tó yàn fóun Akérédolú àtàwọn èèyàn jáde pé wọ́n ló pa pé kò sí nǹkan tó tá fún sí igbákejì tí wọ́n ṣe fún ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kó má dàbí ti Macbeth nígbà tó débì kan Macbeth wá sinmi pé if nature must make me king tí orí mi bá máa sọ mí di ọba nature must crown me without my stare. Pé ṣe kúkú dúró kí Ọlọ́run ọ̀run ṣe fún mi ìyàwó ẹ̀dá lóhùn tó kí ló ń jẹ́ bọ̀ lẹ́ni ẹ́ ó ní I have given suck mo ti fún ọmọ náà rí mo dẹ̀ mọ nǹkan tó jẹ́ kí n tún gbé ọmọ tí mo fún lọ́mú kí n fọ́ orí ẹ̀ mọ́kúta ìwọ ni máa ṣọba Macbeth. ẹ lè pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07061580198 nǹkan máa gbé sójú afẹ́fẹ́ 07061580198 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 07061580198. àlejò wa Ọ̀túnba Olajumoke Ogunkeyede tí ọ̀pọ̀lọpọ̀ wọn wá tá à ń pè ní JMK ògbóǹtarìgì olóṣèlú ni wọ́n sì darapọ̀ mọ́ wa. hello sir kò lẹ́sà. hello sir kò lẹ́sà. ẹ mà káàsán wọ́n kọ́ bá wa yí sókè díẹ̀ láti ilé agbára gbọ́ dáadáa. 07061580198 07061580198. ẹ káàsán sá. sábà ń dúró de ìpè. kan nípa ìjọba tó ń lọ yìí ó ti pọ́dún kan ó ń lọ pọ́dún méjì nípínlẹ̀ Ọ̀ṣun. ṣé ìjọba tó ń lọ ní tọ̀ṣun. ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni gbólóhùn kan pa. Ọlọ́run Elédùmarè ló mú Oyètọ́lá wá ní àsìkò tó wá àwọn òṣìṣẹ́ ò jàlé owó oṣù mọ́ ìlú ti bẹ̀rẹ̀ sí í tò ìgbà tán dẹ̀ lọ bí Oyètọ́lá kí ló fi dáhùn orin àìkédàró ló kọ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ì rí pé ilé ayé ṣe bẹ̀rẹ̀ sí í dáa ni nínú ọdún mẹ́jọ ìkejì lóyìn bá lọ ní ti àwọn mùsùlùmí
alihamdulilayi la máa tó nígbà náà. ẹnìkan bẹ lórí òpó hello ó já ó dàbí nǹkan 07061580198 a máa gbà pé bíi méjì péré torí àsìkò tí ń lọ àti pé àwọn ọmọdé ọ̀rọ̀ wa à ń retí wọn kán wá bá wa ṣe ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó dàbí pé nǹkan ò fẹ́ jọra kò fẹ́ jọra 07061580198 hello yeah. Bàbá wa. ó tún yóò tọ́la ìgbà tó bá fi máa ṣọdún mẹ́ta tó máa ṣe mẹ́rin àwẹ̀ wá dínkù ògo la máa fi fọ́lọ́run ọba torí olùránṣẹ́ ọlọ́run ni kò fẹ́ ṣẹnikẹ́ni ń jàǹbá ó fẹ́ kí Ọ̀ṣun tòrò bó ṣe fẹ́ fún Gbómìnà ló fẹ́ fún Jẹ̀ṣà ló fẹ́ fún wọn ní Ọ̀yọ́ Òkìrè ló fẹ́ fún wọn lówó ó wò ó kí ìlú dùn torí kò bá ìyà náà débẹ̀ ó dẹ̀ ti rí àṣìṣe tí gbogbo wa ṣe tẹ́lẹ̀ ní ìjọba tá a ṣe tẹ́lẹ̀. kò ní bàjẹ́ o. ẹ lẹ́ kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ mi ní aṣíwájú Búkì Rẹ̀mí. láti bo. mò ń pè láti Òṣogbo. láti ìlú Òṣogbo ẹ káàsán ẹ kúrọ̀lẹ́. ìbéèrè yín ní gbólóhùn kan. hello. à ń gbọ́ yín o. bàbá tó tẹ pè sórí ètò yìí wọ́n nímọ̀ dáadáa ṣùgbọ́n nǹkan kan wà tí gbogbo tí wọ́n mọ̀ ọ̀rọ̀ òṣèlú àti ń tako èèyàn gidi láwùjọ personality what is said about Ọbásanjọ́. ó mà ṣe o a fún yín nọ́mbà kan síta gbólóhùn kan kó tó di pa máa lọ ẹnìkan ń bẹ lójú òpó hello ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ń pè ọ́ gbìyànjú àti pè wá pọ̀ nítorí pé méjèèjì ní ànílè gbàgbé kankan mọ́ a fún yín nọ́mbà kan síta bàbá wa. bóyá mo tiẹ̀ lè fi wá ọ̀rọ̀ kan dá lóhùn láì mọ nǹkan tó fẹ́ béèrè tán pa Ọbásanjọ́. gbòǹgbọ́. ṣé tán bá ní pé Awólọ́wọ̀ ó máa tọ̀run wá sí ilé ayé kó wá tiẹ̀ dánjọba wa wò ǹjẹ́ tán bá ní kí ọkùnrin bá mi gbé fún Ọbásanjọ́ tàbí Awólọ́wọ̀ tọ́lọ́run dá padà ìjọba Ọbásanjọ́ náà bá gbé fún ó dẹ̀ wù wá kí Yorùbá náà rójú tu ilé ayé torọ́ ní báwọn bàbá wa ṣe ń ṣe látijọ́ tí ó máa ń tò kó tó di pé òṣèlú dé bí Ìgbò ṣe ń ṣe ó yàtọ̀ sí ti Yorùbá o mò ń sọ̀rọ̀ bíi 500 years ago torí agboolé náà ti ń yanjú ọ̀rọ̀ agboolé ló ń dìlú. ọ ti ń ṣẹ́wọ́ sí mi lókè lọ́rùn bàbá wa ẹ gbà wá mọ̀ràn ká máa lọ a wá fi nọ́mbà táwọn èèyàn ń pè yín sí ní kété tá a bá ti ṣe tán káwọn bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà náà. kò burú ẹ jẹ́ ká jọ tún ilé ayé ṣe ẹ tí ì rí nǹkan kan lọ́sùn o Oyètọ́lá yìí máa dá bírà sí dáadáa ni o kò wá torí pé ó fẹ́ kéèyàn kankan mọ̀ òun ó fẹ́ kán rí i pé òun lòún ṣe ju ẹnìkan kan lọ ó wá láti wá tò ìlú láti tún ìlú ṣe ni ó wá láti wá sọ ayé dẹ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹjọba kọ́wọ́ tì lẹ́yìn mi sọ torí pé àjọ wà nínú ẹgbẹ́ kan náà ó jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run náà ló fi ń ṣèlú rí i pé kò fi ibì kan kò lọ́tàá o ó fẹ́ kó dùn lọ́ṣun ni kán lọ́ọ́ máa tì lẹ́yìn. nọ́mbà ilẹ̀ pè wọ́n sí ní kété tá a bá dìde ẹjọ́ mú tọrọ àforíjì pé a lè gba àwọn òpè tó ń wọlé àwọn kankan ló ṣe bí nǹkan kan lákọ̀ọ́kọ́ àwọn tó ń pè wá ti pọ̀ jù nọ́mbà kan náà la sì ń lò ìyẹn ní lẹ́ẹ̀kejì ó dàbí kójú òpó ò dáa àtọ̀rọ̀ àforíjì ẹ má bínú ọ̀sẹ̀ tó ń bò ó dáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó bá ní kó bàjẹ́ o ẹ pè wọ́n ẹ lè má kílì pè wọ́n lórí afẹ́fẹ́ ẹ tiẹ̀ pè wọ́n ó ráyè bá yín sọ̀rọ̀ dáadáa wọ́n ẹ ráyè nàpá náà yẹ láti bá wọn sọ̀rọ̀ 08035746737 08035846737
6737 lẹ́ẹ̀kan sí 08035746737 08035746737 fún gbà kẹ́yìn 08035746747 6737 ẹ jọ̀ọ́ má bínú 6737 nọ́mbà tẹ́ pè ní. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa, a máa rí yín bá. Inú mi dùn pé bó tiẹ̀ jẹ́ pé Àtìkú àtọ̀ṣun ìkan náà ni, a dúpẹ́ pé Ọ̀ṣun já Jare Ayo-Martins gbà lọ́wọ́ Èkó. Torí gbogbo ibi tó bá wà ilé Ọ̀wọ̀ ni. Ilé bàbá ọmọ náà lọ́mú lọ. Ibi tó bá wà ilé Ọ̀wọ̀ ni. Ọlọ́run á máa fún ẹ ṣe. Púpọ̀. Ọjọ́ yẹn á dalẹ́ bàbá wa. A tún pè é lẹ́pẹ́. Ọlọ́run sì jẹ́ wa. Thank you. A máa fi iṣẹ́ lọ lónìí, a pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí Lagbo Oselu. Ẹ máa ṣe o. Bísí Aládé Bello ní alábòjútó ètò, Bọ̀dé Adéwọyè àti Délé Àjàyí ni wọ́n pa ọ̀pọ̀ ṣolóòtú. Jare Ayo-Martins lórúkọ tèmi. A tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Lagbo Oselu.